kú ìsinmi òpin ọ̀sẹ̀ yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí ṣọjọ́ sátidé àbámẹ́ta ọjọ́ kẹfà nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ìròyìn ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ báyìí wípé ọ̀nà àbáyọ rèé ó sì jẹ́ àǹfààní kan láti tú ìdí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọba tí wọ́n ń bẹ ní ipò àgbà lẹ́nu iṣẹ́ ọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wò láti mọ̀ bóyá lótìtọ́ àti lódodo ní ìwé ẹ̀rí wọn ló jẹ́ ojúlówó. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní ìjọba àpapọ̀ ṣàwárí àwọn ayédèrú ìwé ẹ̀rí kan èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbé wá láti orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀ èyí tó jẹ́ àwọn fáfitì tí ń bẹ lórílẹ̀-èdè ọ̀hún. Láti ìgbà náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fi òfin de lílo àwọn ìwé ẹ̀rí láti àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì láwọn orílẹ̀-èdè olómìnira bíi orílẹ̀-èdè Niger, orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀, Uganda, Togo àti Kenya tó fi mọ́ àwọn yòókù. Ní báyìí ọ̀kan ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ kan èyí tó jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ṣíṣe ìwádìí àti fífìdí òtítọ́ múlẹ̀ eléyìí tí Alhaji Musa Shuaidu tó jẹ́ aṣíwájú fún òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé àǹfààní ńlá lélẹ́yìí jẹ́ fún ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí àwọn ènìyàn jàǹkànjàǹkàn èyí tó di ipò ńlá mú lábẹ́ ìjọba rẹ̀ tí wọ́n yàn sí ipò láti ṣe ìwádìí wọn fínífíní kí wọ́n mọ̀ lótìtọ́ àti lódodo bóyá ìwé ẹ̀rí wọn ojúlówó ni tàbí ayédèrú, pàápàá jù àwọn ènìyàn tí wọ́n gbé ìwé ẹ̀rí tí ilẹ̀ òkèèrè wá láti fi ṣiṣẹ́ lábẹ́ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ lẹ̀ yìí. Ó ní kí ààrẹ Tinubu kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọn ó ní àwọn tí wọ́n bá jẹ́ ojúlówó wọn yóò mọ̀, àwọn tí wọ́n bá sì jẹ́ ayédèrú àṣírí àti ọ̀rọ̀ yóò fi wọ́n sí ìta gbangba. Ó ní nípa ìdí èyí yóò túbọ̀ fún ètò ìṣèjọba Bọ́lá Tinubu ní ìwúrí àti ẹ̀rí dájú wípé lótìtọ́ àti lódodo ni àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ni wọ́n kójú òṣùwọ̀n láti di ipò èyí tí wọ́n yàn wọ́n sí láti dì í mú gẹ́gẹ́ bí ọ̀gá. Alhaji Musa tó sọ̀rọ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ kan èyí tó fi léde fún àwọn akọ̀ròyìn ló gbé òṣùbà káre fún Tinubu pẹ̀lú bó ṣe ń ṣe àwárí àwọn ayédèrú àwọn òṣìṣẹ́ ọba àti àwọn ayédèrú àwọn tí wọ́n gba ìkùlé wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ wípé ọmọ ojúlówó orílẹ̀-èdè yìí ni wọ́n tàbí òṣìṣẹ́ ọba tó kójú òṣùwọ̀n ni wọ́n ó ní ṣùgbọ́n aláṣetàn kan kì í ṣekú ó ní nípa ìdí èyí kí Tinubu tẹ̀síwájú nípa ṣíṣe ìwádìí àwọn ìwé ẹ̀rí àwọn òṣìṣẹ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ bóyá lótìtọ́ àti lódodo làwọn ènìyàn ń lo ayédèrú ìwé ẹ̀rí láti fi ṣiṣẹ́ lábẹ́ ètò ìṣèjọba eléyìí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti fọwọ́ sí ètò ìṣúná owó ọdún 2024 eléyìí tí ìpínlẹ̀ Èkó yóò ná fún ọdún yìí. Bákan náà ni wọ́n ṣe àfikún bílíọ̀nù 11 náírà yàtọ̀ sí eléyìí tí gómìnà Sanwó-Olú tó gbé lọ tẹ́lẹ̀. Àwọn aṣòfin ọ̀hún ni wọ́n ti fi kún pẹ̀lú bílíọ̀nù 11 náírà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó èyí tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú èyí tó gbé lọ gẹ́gẹ́ bí ètò ìṣúná owó ọdún 2024 tó gbé lọ síwájú àwọn aṣòfin ọ̀hún nínú oṣù kejìlá ọdún tó kọjá owó ọ̀hún ló tó 2,267,976,126,883
868,000 gẹ́gẹ́ bí owó èyí tó gbé lọ tẹ́lẹ̀, ṣùgbọ́n báyìí làwọn aṣòfin ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí làwọn náà ti fi kún wípé àwọn fi bílíọ̀nù mọ́kànlélógún náírà 21 billion naira fi kún owó ọ̀hún kó kúrò ní èyí tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ 13 nínú oṣù kejìlá ọdún tá a lò tán yìí ti ṣe ọdún 2023 ni gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú igbákejì rẹ̀ àti àwọn lẹ́nu lọ́rọ̀ ni wọ́n kọ̀wọ́ rìn lọ síwájú àwọn aṣòfin ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe gbé ètò ìṣúná owó ọdún 2024 tí wọ́n gbé lọ láti tẹ́ pẹpẹ rẹ̀ síwájú wọn. Ṣùgbọ́n lánàá òde yìí làwọn aṣòfin náà ni wọ́n padà sọ pé lẹ́yìn àyẹ̀wò ọ̀fin kíní ọ̀fin tótó eléyìí tí wọ́n ṣe láti wo ètò ìṣúná owó ọ̀hún, wọ́n rí wípé ohun gbogbo ló lọ bí wọ́n ti kọ̀wé rẹ̀, ṣùgbọ́n àwọn ṣe àfikún owó ọ̀hún kúrò ní 2.2 trillion lọ sí 2.4 trillion naira báyìí, pẹ̀lú bí wọ́n ṣe fi bílíọ̀nù mọ́kànlélógún náírà 21 billion naira bí wọ́n ṣe fi kún owó náà yóò lọ sí òkè sí eléyìí tí gómìnà Sanwó-Olú sọ tẹ́lẹ̀ òun ni wípé owó ọ̀hún gbéra kúrò ní iye eléyìí tí wọ́n lò lọ́dún 2023 látàrí wípé láti ìgbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tí wọ́n ti yọ ẹ̀kún owó orí epo, òun ní gbogbo nǹkan ló ti wọ́n, tí ìṣẹ́gun ìyà eléyìí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra ló ti lọ sókè sí ó ní nípa ìdí èyí wọ́n láti ṣe àfikún ètò ìṣúná owó ọdún 2024 yàtọ̀ sí eléyìí tí wọ́n lò fún ọdún 2023. Wọ́n ní gbogbo nǹkan ló ti wọ́n, nǹkan ò fara rọ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Sanwó-Olú wá ní nípa ìdí èyí àwọn ní ìgbàgbọ́ wípé owó ọ̀hún yóò tán ìṣẹ́gun ìyà, yóò túbọ̀ jẹ́ kí ìtura kó dé bá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó, àti wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe òun ló ti ń bẹ nílẹ̀ báyìí táwọn sì ní ìgbàgbọ́ wípé pẹ̀lú tírílíọ̀nù 2 náírà òun tó lé àwọn olùgbé ìpínlẹ̀ Èkó wọn yóò jẹ ìgbádùn ètò ìṣèjọba àwarawa gẹ́gẹ́ bí gómìnà Sanwó-Olú bó ti sọ ọ̀rọ̀ náà di mímọ̀ lọ́jọ́ tó gbé owó ọ̀hún lọ. Àwọn ẹ̀ṣọ́ tí ń ṣọ́ ibodè ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ìkejì àwọn ni wọ́n ti ṣí àti tí wọ́n ti tún dá owó kan padà báyìí. Owó ọ̀hún tó tó mílíọ̀nù 24 náírà ó lé wíníwíní tó ń ti báàgì ìrẹsì, àpò ìrẹsì ọ̀hún eléyìí tó tó 12 òun ni wọ́n ti fi sílẹ̀ padà báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde wọ́n ní inú ọdún 2022 òun ni wọ́n fi ọwọ́ òfin mú àwọn ọkọ̀ akérara tí ń gbé owó rìn tá a mọ̀ sí bullion van tí wọ́n fi ọwọ́ òfin mú wọn ní agbègbè kan ní ọ̀nà Ìdíròkò ní ìpínlẹ̀ Ògùn wípé lásìkò tí wọ́n ṣe dáadúró ṣe àyẹ̀wò stop and search òun ni wọ́n sọ wípé bullion van ọ̀hún èyí tó jẹ́ 2 tí wọ́n ní ìrẹsì ló ń bẹ nínú rẹ̀ àti owó kan tó tó mílíọ̀nù 24 náírà ó lé òun ni wọ́n bá nínú ọkọ̀ bullion van méjèèjì ọ̀hún tí wọ́n sì ti fi ọwọ́ òfin mú ọkọ̀ náà láti inú ọdún 2022 èyí nínú oṣù kẹrin ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022 ni wọ́n ti fi ọwọ́ òfin mú ọkọ̀ náà wípé ó kó ìrẹsì, wọ́n sì bá owó nínú àwọn ọkọ̀ akérara gbówórìn náà tá a mọ̀ sí bullion van. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ọ̀hún tí wọ́n gbé ìgbésẹ̀ náà lórí iṣẹ́ akitiyan eléyìí tí àjọ ọ̀hún ṣe ni wọ́n sọ di mímọ̀ wípé láti ìgbà ọ̀hún ni wọ́n ti mú ọkọ̀ náà pamọ́ ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wọ̀ yìí ọ̀gá àgbà eléyìí tó jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ẹkùn kejì ní ìpínlẹ̀ Ògùn òun ló sọ wípé ní báyìí pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe wọ́n ní ọkọ̀ akérara gbówórìn náà òun ló jẹ́ ti iléeṣẹ́ kan eléyìí tó wà ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà wọ́n ní mílíọ̀nù 24 náírà owó tí wọ́n bá nínú àwọn ọkọ̀ náà òun ló jẹ́ ti ilé ìfowópamọ́ Access tó jẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ti kó gbogbo rẹ̀ padà fún àwọn ènìyàn tó ní pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ wípé a kì í fi ọkọ̀ ìjọba ṣohun tí ò tọ́ nítorí wípé kò sẹ́ni tó kọjá òfin pẹ̀lú òfin àti eléyìí tí wọ́n fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ọkọ̀ èyíkéyìí tó bá ti kọjá àyè rẹ̀ ni wọ́n ní ẹ̀tọ́ láti fi ọwọ́ òfin mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ilé-iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ní ìpínlẹ̀ Ògùn.
ìbànújẹ́ ó dorí Agbakodo lánàá. Ẹ wá wo ẹkún lójú ìyàwó, ọmọ, ẹbí, ọ̀rẹ́, olólùfẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ní ìgbà tí wọ́n gbé òkú bàbá òun wọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú Muritala International Airport ní ìpínlẹ̀ Èkó lánàá ní nǹkan bíi aago 4 ó kù ìṣẹ́jú 21 3:39 PM lánàá ni òkú bàbá òun wọ orílẹ̀-èdè Nàìjíríà, níbi tá a ti rí ìyàwó gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún Betty Anyanwu Akeredolu àti àwọn mọ̀lẹ́bí tó fi mú àwọn ọmọ rẹ̀ eléyìí tí Wọlé Akeredolu tó léwájú àwọn mọ̀lẹ́bí. Bákan náà ńlá rí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó, ẹni tó ṣojú fún un. Bákan náà la rí aṣojú fún gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, níbi tí akọ̀wé àgbà Tókunbọ̀ Tàlàbí tóun náà tó ti ṣojú fún un. Àrí ẹni tó ṣojú fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè, láti rí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo, ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo, àtẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Ondo Ọládùnní Òdú, tó náà léwájú àwọn ikọ̀ lápá ọ̀dọ̀ tirẹ̀ láti wá pàdé òkú Rotimi Akeredolu, èyí tí wọ́n gbé wọlé láti orílẹ̀-èdè Germany, níbi tí bàbá òun ti dágbére fún ayé kódìgbò ṣe o nínú oṣù tó kọjá yìí, tí í ṣe ọjọ́ 26 oṣù kejìlá ọdún 2023. Òkú ọ̀hún tó balẹ̀ sí ìpínlẹ̀ Èkó, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti onínú dídùn tó fi mọ́ àwọn olólùfẹ́ Akeredolu ọ̀ni wọ́n péjú pésẹ̀ sí pápákọ̀ òfurufú lánàá eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó láti tẹ́wọ́ gba òkú Rotimi Akeredolu, pẹ̀lú bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń sunkún tó ń tún orin àti ọ̀rọ̀ arò lẹ́nu, èyí tó fi ń ṣe ìdágbére fún gómìnà náà ní pápákọ̀ òfurufú ní ìpínlẹ̀ Èkó lánàá. Lákòótán, nínú ìròyìn amúlòdùn, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò èdè Yorùbá tó ti tòyìnbó tó tún jẹ́ olóṣèlú Fúnkẹ́ Akíndélé, òun mà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń rọ òjò àdúrà ọ̀rọ̀ ìwúrí fún Fúnkẹ́ Akíndélé pẹ̀lú bí sinimá kan èyí tó gbé jáde, èyí tó pè ní A Tribe Called Judah, pẹ̀lú bí sinimá òun bó ṣe ń ṣe dáadáa o ní àwọn ilé sinimá eléyìí tí wọ́n wò káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́, ṣe eléyìí sinimá náà òun ló ti pa owó tó tó bílíọ̀nù kan náírà sí àpò Fúnkẹ́ Akíndélé, pẹ̀lú bó ṣe ń ṣe dáadáa ò bí àwọn èèyàn bí wọ́n ṣe ń rọ́ tìkẹ́tìkẹ́ láti wo sinimá ọ̀hún. Ọ̀rọ̀ yìí òun ló mú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu láti rọ òjò ọ̀rọ̀ ìwúrí, àdúrà àti àtìlẹ́yìn fún Fúnkẹ́ Akíndélé o, wípé inú òun dùn láti rírúfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí kí wọ́n máa ṣe dáadáa lágbolé amúlùúdùn. Ó ní kì í ṣe ìyàlẹ́nu nítorí pé Fúnkẹ́ Akíndélé ó jẹ́ akíkanjú ọ̀kan nínú àwọn obìnrin èyí tó ń ṣe sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ní láti rí Fúnkẹ́ Akíndélé kó máa ṣe dáadáa o. Ó ní ọmọ tó ní akíkanjú ní Fúnkẹ́ Akíndélé. Nípa ìdí èyí, inú òun dùn pẹ̀lú bí sinimá rẹ̀ A Tribe Called Judah pẹ̀lú bó ṣe ń ṣe dáadáa o láwọn ilé ìwò sinimá àti lórí ayélujára gbogbo, eléyìí tó mú àwọn ọmọ Nàìjíríà láti máa rọ òjò ọ̀rọ̀ ìwúrí àti àdúrà fún Fúnkẹ́ Akíndélé o. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu èyí tó sọ̀rọ̀ ìwúrí ọ̀hún láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn Àjúrì Ngelale, èyí tó gbé jáde lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ lórúkọ Bọ́lá Ahmed Tinubu, pẹ̀lú àdúrà ilé tí wọ́n ṣe fún Fúnkẹ́ Akíndélé wípé Olúwa yóò máa ràn án lọ́wọ́, yóò sì máa tì lẹ́yìn, kò ní ṣe àṣetì, wípé àṣeyọrí ni yóò máa ṣe o, àti wípé yóò dàgbà yóò dògbó nínú iṣẹ́ ọ̀hún láti fi lé ọmọ lọ́wọ́ tó ń ti iṣẹ́ dáadáa èyí tó ń ṣe. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe Sátidé Àbámẹ́ta. Títí di ìgbà míì ìjẹ́tùn máa láǹfààní láti gbọ́ ọ̀tún ìròyìn míì láti ìkànnì yìí. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà òní náà wà ó fún mi Adénúgà lẹ́nu tó múlò lòún wá sí ojú amóhùnmáwòrán yín.
ire ayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.